Africa Content TV. Àríṣe Tesco tó lóun bílíọ̀nù sí Sego, Àríṣe Tesco tó lóun bílíọ̀nù sórí ọmọ, Àríṣe Tesco tó lóun bílíọ̀nù sí Gúdẹ̀tì. Ẹni tí bá fi ṣòro àwòsí nínú yín kó bọ́ta kó sọ. Aláfẹ́ wọn lọ sí nìkan mi ní kìtìsáì tí bá dára yìí ṣí tún dìde màá mú dẹ́rì sí mo lè kó sábà náà sí kì í má láì dé èsì sí mo ò kìtìsáì mo ò fi ṣègbè pé ìgbà tí kìíní kan ṣẹlẹ̀ kìíní kan tẹ̀lé mi kí ni bẹ́ẹ̀ máa fi yẹn ṣe. Ó gbé fún fọlọ́wọ́ ìbí ti gbẹ̀tọ́ mi lọ́wọ́ yìí nàá mi ò ní ìlú ọ̀la àgbàlagbà. Operational program àbí lọ́wọ́ bá ti gbèdè àbí lórí ẹ̀ tó wá ká. Ọlọ́run ti gbèdè àbí lórí ẹ̀ ti dá owó tó ọ̀dì lẹ̀. Ọ̀rọ̀ tó wà ní ẹ̀yọ̀ ọ̀tá pọ̀ sẹ́yìn gbapà mo ò gbapà yín mo ò lè ní pé ẹ̀ jẹ́kọ́ tó dúdú ìyàn mi mẹ́bọ torí mo ń ṣe owó ètùtù ọmọ àfọ àlẹ́ ní. Kò wá jẹ́ pé gbogbo kéèsì ta ti ṣe lẹ́yìn ta ti sọ́ọ̀bù èèyàn ta ti sẹ́ẹ̀bù èèyàn sáì. Kàmá àti báyìí èèyàn kọ́kọ́ pè mí pé wọ́n àti ṣe bẹ́ẹ̀ tó wáyé pé ìta ṣe lẹ́yìn ni mo ṣe wáyé èèyàn kan pè mí láti ibìkan nínú ilé kan pé gbà kan àbò kan kí la fẹ́ fi lè ṣe ìtẹ́wé èèyàn bẹ́ẹ̀ ẹ̀ gangan kọ́ ló tẹ bẹ́ẹ̀ rí. Ṣé ewé èèyàn nígbà tó ti ṣe gbogbo nǹkan síwájú tẹ́lẹ̀ ó pè ọ́ ní kò ń dé bá mi ká yẹ rí tó wá jẹ́ pé ìtọ́ bá kọ̀yìn lè wá pè fún. Tàbá wò dáadáa ó yẹ ká mọ̀ kó nítọ̀ mí yẹn ló fẹ́ máa tẹ bẹ́ẹ̀ rí. Èèyàn lè píìdì fún yàn. Àwọn tó ti jẹ́ fọ́nà ṣe ṣe àmọ̀ nílé iṣẹ́ ìtọ́jú wà láyé. Àtọ̀wọ́ tó ti jẹ́ kó lè iṣẹ́ ìtọ́jú wà láyé. Ìtúkẹ̀ ìtẹ́jókòó ìgbọ̀n tẹ̀jẹ́ fresh àmà. Ẹ lè píìdì fún yàn. Ẹ lè píìdì fún yàn lọ́dọ̀ mi. Àmọ́ wọn tójú oníkà mẹ́sàn-án ṣe kí ni? Wọn tójú oníkà mẹ́sàn-án kà. Téèyàn bá tẹ̀lé píìdì fún yàn. Èèyàn á jẹ́ kátẹ́rù ṣe kí ni? Kátẹ́rù fẹ́ sílẹ̀. Tí ìyàwó bá pèsè ìyá kan tó bá fẹ́ bẹ bàbá fọ̀rọ̀ ọ̀hún ẹ̀ ó máa wá àkókò tí kú ti bàbá yẹn àkókò tí kú jẹ́ da tó wà á bì ló máa ju ọ̀rọ̀ rẹ̀ sí kò ní dẹ́gbà tí bàbá sójà tó wọlé ló máa bá sọ̀rọ̀. Sọ ìbílẹ̀ yìí pé ẹni tó bá fẹ́ tíra ẹ̀yàgbá ẹ̀ àbí capacity ẹ̀ nínú state náà pẹ̀lú ẹni Musa Abadekunle iwájú I'm ready for you people. Challenge me the way capacity and you wait and you say I'm ready for you people not only person. Torí ibi ìṣáná láti ń ké sóògùn ìwọ tó bá wo tó ṣe ẹ̀ ní àárín ìṣẹ́bà ní báyìí wà á mọ̀ ní pé ṣe ẹ́ńjìnì aeroplane tẹ́lẹ̀ gbé sínú fíìmù capacity yóò gbé ẹ̀mí yóò gbé. Torí mo mọ̀ pé everybody káàkiri báyìí gbogbo social media èrò pọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá mẹ́mbà ọ̀nà mẹ́mbà èrò pọ̀ bẹ́ẹ̀ kò sí ìtẹ́lẹ́gbọ́ ọ̀rọ̀ ẹni ṣépò ẹ̀lẹ́gbọ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀lẹ́kẹ̀rẹ́ lẹ́yìn bá fi rúure tí máa sọ iléeṣẹ́ yìí òótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn máa sọ tí máa túbọ̀ iléeṣẹ́ yìí ẹ̀ tó bá túbọ̀ ń bẹ̀ máa tún máa lé sí orí aago móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o ẹnìkan ìjọba ń bẹ̀ kò bá ìjẹ́ mọ́ọ̀mù kò bá ìjẹ́ gébùrọ̀ kò bá ìjẹ́ mọ̀nàdò kò bá ìjẹ́ ìmọ̀ ìlú àbẹ̀ móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o móòtọ́ ọ̀rọ̀ mọ́ṣẹ́ o. Torí gbogbo tẹ̀lé bá lè ṣẹ́ pátálá tó kéde lẹ̀ èmi ti yọ ogun ẹ̀ fún ojú ẹ̀ wò. Operational program mo fi ọlọ́run bá Elédùmarè àtàtìlẹ́yìn lọ́bí wa pọ̀ sọ́nà aláwọ̀ ẹ̀lẹ́gbọ̀n ọ̀sáyà pẹ̀lú ogun ọmọ tó ṣe kí ni àwọn tó dáṣẹ́ ìsílẹ̀ àwọn tó tu koríko bí lọ́kọ́ ṣe kí ni tó fi foundation gáràjì lulẹ̀ sí ní gbogbo ìdíwọ́ Nàìjíríà mo fi bẹ gbogbo yín fọ́ọ̀sì tó bẹgbẹ́ yìí jẹ́ ọdún pápá òfúra àjà òfúra onílé òfúra
pé ilé tó bá gbọ̀dẹ̀ onílé lè mú òde gbọ̀dẹ̀ ìsọlé tó lè kó kankan lọ àti ìgbà tí máa kó yọ̀dẹ̀ rú. mo fi ọlọ́run tẹ́lẹ̀ tí máa rè bẹ̀ kékulé gbọ́ kó sọ fún Togo kí Togo gbọ́ kó sọ fún tilé sẹ́kẹ́tìrì ẹ̀ máa pàṣẹ ẹ̀ máa sẹ́ǹ lẹ́tà sí gbogbo ti old branch láti lórí ọ̀tí lẹ́sọ̀rọ̀ gbogbo branch ọba lè sẹ́ǹ lẹ́tà yẹn sí ẹgbẹ́ gbogbo mẹ́mbà branch yẹn kẹ́jẹ́ kọ́ ṣe kí ni kọ́ kà sí wọn létí torí tó bá ti bẹ̀rẹ̀ wàá fèsì láìsí ẹ̀ ní. fọ́ọ̀sì nínú constitution wa ìwọ lẹ ti rí kí membership níbo lọ́kọ́ sínú constitution àkọ́ mẹ́mbà kọ́ máa yáwó. ìbò náà kọ́ sí nínú bẹ̀ pé àyè wà fún wa láti máa lọ yá owó. àwọn ti ṣiṣẹ́ stage kan rí tó lọ́wọ́ mọ́tò tó mẹ́ra fún wọn tó nígbà wọ́n ti ṣe gbogbo kan ti perfect láti state yẹn wọ́n ní kọ́ ṣe kí ni kọ́ jẹ́ kí state government wọn àti federal government wọn kó ṣe kí ni kó sáàdì fún wọn àwọn yẹn ò pé lò wọ́n ti lọ bá general secretary tó wà bẹ́ẹ̀ gbà yẹn àti secretary state láti lọ wò pé kí ni ìyẹn ṣe kí ni ó gbé kí ilé gbogbo ẹ̀ ní pé wo ló ti wà nínú constitution fọmọ ẹgbẹ́ wa lọ yáwó ìtọ́ bá wà nínú pocket wa làá láti ṣe kí ni làá láti fi rọ́ọ̀nù ẹgbẹ́ yẹn tọ́rọ́ tó yá ó sọ ní gọ́bọ̀ tó pẹ́ lọ. Tàbá yí gọ́bọ̀ lẹ́tà sí bíráṣì wa lẹ́yìn òkú ẹ̀sẹ̀nsì bẹ́ẹ̀ bí tó bá yẹ kí báyìí ti nàlá bẹ́ẹ̀ fún bíráṣì wa iye tó wọ̀ yẹn bá ń jẹ́ bíwì iye tó bá jẹ́ bọ̀ kó báyìí lóṣù mẹ́fà ní bíráṣì wa fi gbowó tiẹ̀ tọ́ ó gbà kó máa lọ nà the next person ẹ̀ fi gbowó tiẹ̀ àwọn kó kàwá lọ ṣe kí ni kàwá lọ yáwó ìlé yẹn arúgbó jẹ́ ní o arúgbó jẹ́ la fi ṣe o nígbà tí bẹ́ẹ̀sì kan bá yá 30 million ṣé bẹ́ẹ̀sì àwọn ẹ̀ lè tọ́ 30 million yẹn kó tó kú òun bẹ́ẹ̀ ṣáájú wọn jẹ kọ́ nìyẹn ìkan tí ò jẹ́ kẹ́gbẹ́ yìí lọ síwájú nìyẹn ìkan tí ò jẹ́ kẹ́gbẹ́ yìí kó ní lọ síwájú nìyẹn ẹ̀ tó bá wà bínú kó bínú táwọn ò bá ti gbowó pa lọ́wọ́ yín láì lè gbowó ìdọ̀tí kankan bí nígbà táwọn bá ní kí sọ́dọ̀ ṣe àbálọ́ kó 10 million wa báwo lè fẹ́ yáwó. Bàtà àbágbà bá ti tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣàmà báwo lè fẹ́ yáwó. Gbogbo ẹ̀yin tẹ bá mọ̀ yí pé ẹbí mi tẹ́tẹ́ gbèsè sí kéèyàn kọ́kọ́ bá àárẹ̀ mi o kéèyàn kọ́kọ́ bá àpè mi o ẹ tètè pé ayé kẹsàn gbogbo gbèsè yẹn kù tí gbèsè bá bá ẹ tó bá bá ẹ lórí constitution tó bá bá ẹ tó gbèsè yẹn bá bá ẹ bẹ́ẹ̀ wàhálà ló máa ti fún bẹ́ẹ̀ ṣe ẹ o a máa sọ̀tún ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ṣe ẹ ni o kò sí nínú constitution wa pé ká ṣe kí ni ká lọ yáwó mi kankan a lè tún máa yáwó ẹni tó bá lè ń tẹ̀lé ọ̀rọ̀ mi bọ̀ wíyè ta fi lè yá owó ó ti wà fẹ́ni tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ mi lọ tó bá ká àkókò yẹn ta settle down gbogbo branch tó bá nídìí owó inú ilé ìṣe kanṣu ló máa ya ní owó wọn ò tẹ̀ ní ya ní owó èlé. Ìgbà tẹ́gbẹ́ bá ní 100 million àbí pé tó 200 million lẹ̀ ẹgbẹ́ lónìí abẹ́ ọ̀la sáà ó lè jẹ́ táì táwà tẹ̀mí sókè láti rájọ láti máa lọ́lé wa torí wọ́n tó bá ní lọ́mọ̀ tó wà lọ́lé ọmọ padà síkú ẹ̀ síbi ìrìnlẹ́lẹ́ ibi tó bá lásìkò. Operational program tó bá tásìkò tàbí àjọ láàárọ̀ máa ṣe kí n ta ọmọ lọ́lé wa lẹ́yìn tí lọ́ọ́ máa tún ṣe kí ni ẹ̀sùn máa bọ́ bẹ̀ sójà go sójà kọ̀ union go union kọ̀ ṣé ká sòdè kí ni òwe ọ̀dùn kankan òkè olúmọ ní ṣé ká sùn olúmọdé bíbí ni àwọn táwa ní owó yẹn gbà rẹ àwọn ìwé rẹ gọ́ọ̀mẹ̀ntì amáyé ṣẹ́mà tó ń bọ̀ kó lọ ṣiṣẹ́ bọ́ọ̀lù ẹ̀yà àpapín dáhùn àlẹ́ pé àbúrí ìpínlẹ̀ ìṣojú ní máa ṣe pé àìpèsè ìpínlẹ̀ àwọn oṣù òun yà lẹ́nu. èyí tó ń jalè lẹ́yìn èèfẹ́ jalè tó gbé èèyàn ní ṣé ẹ̀ kàmájó alẹ́lú kàmáyé ẹ̀ wọ́n tó bọ̀ ẹ̀ báyìí ti ṣe
kò kọ̀ báyẹn ní títí kan kò sínú ọ̀rọ̀ mi ẹ̀ẹ́dẹ́ ọmọ ìwà ọmọ báyìí Osama gbogbo ayé kó yẹ ní tì nígbà bí $100 million gbogbo fún wọn gbàtí ní kọ́kọ́ wá gbọ́ngbọ́n $100 million sinabọ̀ ṣọ́ fi kó wá lóòrùn ó yẹ wọ́n tẹ̀ sí òbí kò sí o jáde ṣojú àwọn tó lówó láti àlẹ́yìn àwọn tó lówó. Àbá wọ́ọ̀kì owó yẹn ayé ẹ̀gbọ́ yọ àbá àti fún yẹn sí. Torí wọ́n fẹ́ ṣàmà mí bóyá máa padà bóyá ní padà èmi kọ́ wa lọ́wọ́ tí bá yọ èèyàn kankan wọ́n lọ́ọ́ fi ṣe ìdájọ́ fún mi o. Ẹjọ́ ló lè jọ ẹ o ẹjọ́ lè jọ òṣèlú ẹjọ́ lè jọ ojú o àmẹ́mi tí bá fẹ́ ta ní yọ èèyàn kankan wọ́n lọ́ọ́ fi bí mi. So nígbà tá a sì mọ ibi tá a ti fẹ́ bí lọ́ọ́ bì sí kò sí ìgbọ́ sákẹ́ńdà àmọ́ mo promise yìí pé programu pé branch tó bá ní ìyówó with the new reason not without no reason with the new reason náà ni pé yes achievement ọmọ ẹgbẹ́ àti progress wọn lórí ìkọ̀ yẹn fún àáyá ní owó yẹn nígbà tá a bá ní lọ́ọ́ pé $200 million lẹ̀ àyà branch 20 lọ́jọ́ ní ọlọ́lẹ́ ọ̀bẹ $10 million láti fún ọ gbé ẹlẹ́sẹ̀ fọ́mọ̀ tàbí ẹgbẹ́ sanwó ètò pé ààrẹ nígbà interest kọ̀ọ̀kan sórí ẹ̀ lówó yẹn lọ́ba tún padà ṣàmáràn ìlú bí ìyá bàbá ìmọ̀ ya àmọ́ pé ilé ẹni láti ṣe kí ni láti ń tẹ̀kú tó orí ìdòdó òun ṣe kí ìyàwó yíká pè àwọn branch wọn tẹ̀lé lóṣù mẹ́fà òun ṣe kí ìyàwó solution pè òun ṣe wá ní ìyàwó kíní kan lórí àwọn olówó ọlọ́mọ ìyàwó kan $10 million tó pé $14 million gbogbo ẹni tí kan ẹ bá ká mọ́ lọ́wọ́ yọ̀ òòlù ẹ tètè lọ ṣe gbogbo gbèsè tó bá wà nílẹ̀ dẹ́bìtì tẹ́ bá jẹ káàkiri ẹ tètè lọ kílà dẹ́bìtì yẹn kí ìdájọ́ tó dé o of national progress sọ̀rọ̀ alábẹ̀bí ìgbẹ́rì Mr. General. Ẹjọ́ èèyàn kẹ̀kẹ́ tó sọ̀rọ̀ sà èèyàn máa ń lé ṣe ọ̀rọ̀ kan àtònímọ̀rúwá àtọlọ́kadà àtònímọ́tò ẹ̀yin jẹ́ pé ẹ̀ẹ̀kọ́ lẹ́tà sí ṣe káńsù ewé o fẹ́ dá rúùtù kọ́lẹ̀ o fẹ́ dá rúùtù sílẹ̀ fẹ́ ṣe gbá o ní láti ráyè lẹ́tà sí ṣe káńsù kíkẹ́ ṣe káńsù lẹ̀ ṣe kí ni káwọn ọ̀wọ́ èèyàn lọ síbẹ̀ kọ́lọ̀ owó rẹ̀ bí a kò ní àfẹ́sì àti kò ní dídà kò ní dẹ́jọ́ lẹ̀ láti lè ṣe kí ni ká lè àpúfẹ̀ fún ẹ pé kò ṣe kí ni kò lọ kọ̀tínù ìwọ tó bá lọ dá iṣẹ́ lẹ̀ tí kí ni ẹ̀ wá dá ìjà ìkọ́ wà káṣẹ̀ yanjú ní sáìdì máa tù káṣẹ̀ fi bíṣọ̀pù ọgbọ̀n wa la ṣe kí ni láti yanjú ẹ̀ tó bá lọ dálẹ̀ tó ṣe kí ni tó ìfọ́ ṣe ká sùn wẹ́dà motorcycle or three wheeler or four tire or LOB tó bá káyọ̀ àná tó bá dálẹ̀ tí kí ni ẹ̀ bá jíjà ọ̀wọ́n tó bẹ̀ jà sí yẹn ṣe ká sùn máa tó fún o ọlọ́ọ̀bàjà ṣiṣẹ́ bóníṣẹ́ o ọlọ́ọ̀bàjà ṣiṣẹ́ bóníṣẹ́ o ẹ̀ka ilé àlọ́ ilé inú àfúkí ọmọ ẹgbẹ́ ṣe kí ni ó ní ìdúró wa láti ẹ̀já ìdí ẹ̀ kó yẹ pé ọ̀dọ̀ fẹ́ dálẹ̀ ẹ̀kọ́ kó yẹ pé àwọn tó máa fún ẹ lówó láti ẹbí bẹ̀ ṣe kí ni olùgbèfẹ́ àfún ẹ lówó láti fi ṣe bàtà mọ̀ pé owó ta fún ẹ bọ́ bí máa dájọ́ sí ẹ lọ́wọ́ ni ike ẹran ni èrè ló jẹ́ pálápàtà ìgbà máa fi kún rírìsì ẹ ni àfikún tíkẹ́ẹ̀tì ẹ àfikún tíùsì ẹ díẹ̀ owó ta lórí ẹ àti máa gbèrè lórí ẹ náà ni tòtúwájú wa látàgbára gbé mo fọlọ́run lé ìwà ìbẹ̀yìn tẹ bá ti fẹ́ ṣe kí ni tẹ bá ti fẹ́ dá yúrìsì àbí ọ̀pẹ jẹ́ bàbá gbọ́ èyí tó wá jẹ́ bàbá rí ibẹ̀ ti fẹ́ sọ láàsì ní pé mo fọlọ́run lé ìwà ìbẹ̀ gbòóyì this government is our government president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu government ti gbogbo àtàjókòó yìí àfẹ́ tó bá jọ́ máa lé Yorùbá kò jẹ́ sọ pé òun ṣe lóṣèlú mi ìbílọ́ọ̀gì sí ní Lagos mi ìbílọ́ọ̀gì sí ní kan àwọn gẹ́gẹ́ bí mo jọ́ ọmọ Yorùbá ìwọ náà ti ṣe kí ni o ti lọ́ọ̀ síbẹ̀ nìyẹn mo fọ́ náà lẹ́tùmọ̀ ìfẹ́ owó wa ẹ jẹ́ ká lọ́ọ́lé kẹlọ bá gbogbo ọmọ pákínà tẹ̀jà tábà kó síta ẹ lọ bá ẹnìbọdì sọ̀rọ̀ kẹ́nìbọdì má fi owó kankan kẹ́nìbọdì má fi ọ̀nà mẹ́ta ìdílé ẹ̀fẹ́ dájà lẹ̀ TCP ti pè mí àyẹ̀tọ̀ DSS náà ti pè mí láti lè sọ̀rọ̀ báyìí má ṣe kí ni àwọn onímọ́tò lọ́ọ̀lẹ̀ kẹrin púpọ̀ ní wàhálà láti púpọ̀ ní mọ́tò àwọn onímọ́tò náà rè gbogbo ìgbẹ̀lùgbẹ̀ tó